Ẹ káàbọ̀ padà lẹ́yìn ìgbà tí o ti mọ̀ bó o ṣe lè ro matrices àti bó o ṣe lè yọ matrices kúrò nínú ara wọn. Nínú fídíò yìí màá máa ṣàlàyé bó o ṣe lè multiply matrices pẹ̀lú ara wọn. Láti multiply matrices pẹ̀lú ara wọn kò le rárá, kódà ó fara pá bó o ṣe lè multiply àwọn bó o ṣe lè ṣe àwọn multiplication tàtẹ̀yìnwá, ṣùgbọ́n pẹ̀lú ìyàtọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ eléyìí tí mo fẹ́ kó o gbọ́ àlàyé rẹ̀. Ṣùgbọ́n kí n tó ṣàlàyé, a ní ọ̀nà méjì tá a máa ń gbà multiply ní matrices. Ọ̀nà alákọ̀ọ́kọ́ òhun náà ni tí à ń pè ní kíni o, scalar multiplication. Kí ni à ń pè ní scalar multiplication? Òhun náà ni tó o bá multiply number pẹ̀lú matrix. Ṣó ti yé wa báhun? Tó o bá multiply number pẹ̀lú kíni o, matrix. Number là ń pè ní scalar. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní matrix mi kó jẹ́ A, ṣó ti yé wa báhun? So mo á ní bóyá lákòótán kí n ní ó jẹ́ A11, A12, A21, A22. Ṣó ti yé wa báyẹn? So scalar multiplication mi òhun náà ni pé mo fẹ́ multiply scalar pẹ̀lú matrix, number pẹ̀lú matrix, tí K mi bá wá jẹ́ scalar tó jẹ́ number tá a tún lè pè ní constant. So tí n bá fẹ́ multiply pẹ̀lú matrix A, òhun náà ni pé kíni o, máa multiply scalar yìí, eléyìí tí ń ṣe K yìí, pẹ̀lú gbogbo element tí ń bẹ nínú matrix yìí. Á já sí pé màá wá ní KA11, KA12, KA21, KA22. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ n fún wa ní àpẹẹrẹ kó ba lè yé wa yékè. Ká pé mo ní A mi tó bá jẹ́ 1, 2, 5, 10. Tí n bá ní kó find kíni o, 5A. Ṣó ti yé pé tí A rẹ bá jẹ́ 1, 2, 5, 10, find 5A. Ó rí pé tó bá wò dáadáa, èwo ni matrix ńbẹ̀? Ó rí pé A mi matrix ni o. Ṣùgbọ́n tó bá wo 5, number ni tí à ń pè ní scalar tàbí constant. Á já sí pé tí n bá fẹ́ multiply constant pẹ̀lú matrix pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú, yóò máa jẹ́ kíni o, n máa multiply 5 pẹ̀lú gbogbo element tí ń bẹ nínú matrix A un. Á já sí pé màá ní 5 times 1, 5, 5 times 2, 10, 5 times 5, 25, 5 times 10, 50. Sọ rí pé kò le rárá. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, kí ni ọ̀nà kejì tá a lè gbà multiply ní matrices? Òhun náà ni matrix multiplication. Ó rí pé alákọ̀ọ́kọ́ tí mo pè ní scalar multiplication, kí là ń ṣe o? À ń multiply scalar tí mo pè ní number, à ń multiply ẹ̀ pẹ̀lú kíni o? À ń multiply ẹ̀ pẹ̀lú matrix. Ṣó ti yé wa? Ṣùgbọ́n matrix multiplication ni pé ó máa multiply matrix pẹ̀lú matrix mìíràn. Ṣó ti yé wa báhun? Bóyá bí àpẹẹrẹ tí n bá ní matrix méjì AB, ó rí pé matrix kan ní A, matrix kan dẹ̀ sì ní B. Á já sí pé màá multiply matrix A pẹ̀lú matrix B. Ṣó ti yé wa báyẹn? Kó o tó wá lè multiply matrix méjì papọ̀, o gbúdọ̀ gbálàyé yìí yéké o. Ká tó multiply matrix méjì papọ̀, wọ́n gbúdọ̀ wà conformable. Tàbí nínú àwọn ìwé mìíràn wọ́n máa ń pè ní wọ́n tún gbúdọ̀ wọ́n wà define. Bó o ló ṣe máa mọ̀ pé matrix méjì ó wà conformable tàbí ó wà define? Òhun ni pé o lè multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn. Òhun náà ni tó jẹ́ pé tó bá wo order A tó sì wo order B, tó wá jẹ́ pé kólọ́ọ̀mù A ó papọ̀ mọ́ row B, á já sí pé o lè multiply àwọn méjèèjì papọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé order A mi ó jẹ́ 1/3, tí order B mi náà sì jẹ́ kíni o, 3/2. Á já sí pé mo lè multiply àwọn méjèèjì papọ̀. Ó rí pé tó bá wo kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ ó papọ̀ mọ́ row ẹlẹ́ẹ̀kejì, tó bá ti lè papọ̀ báhun, á já sí pé multiplication mi yóò máa fún mi ní kíni o, order 1/2. Á já sí pé mo lè multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn. So kó tó lè multiply, o gbúdọ̀ wo àwọn eléyìí fínífíní pé ṣé kíni o, ṣé wọ́n wà conformable tàbí wọ́n wà define. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n fún wa lápẹẹrẹ. Àkàláṣe kó o tó multiply, tó bá fẹ́ multiply, ó máa multiply row pẹ̀lú columns. Okay, bó mo ṣe á lè multiply row kan pẹ̀lú column kan? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé n bá ní 1, 2, 3,
ó rí i pé row leléyìí o kódà row matrix ni má gbàgbé kí ló pé row matrix tó bá jẹ́ pé row kan ló ní ó yá tí n bá ní kólọ́ọ̀mù yìí ńkọ́ 1 4 9 láti multiply matrix méjèèjì yìí kò le àkọ́kọ́ náà kí ni mo lọ́kọ̀ọ́kọ́ mọ wò ó mọ wò pé ṣé wọ́n wá define tàbí wọ́n wá conformable ó yá kí ni order alákọ̀ọ́kọ́ ó rí i pé order alákọ̀ọ́kọ́ ni 1/3 kí ni order ẹlẹ́ẹ̀kejì ó rí i pé row mẹ́ta ló wà lẹ́lẹ́ẹ̀kejì 3/1 so 3 ó rí i pé wọ́n wá conformable a ní 3 so kólọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì ó papọ̀ mọ́ row alákọ̀ọ́kọ́ a já sí pé tí mo get tí bá multiply àwọn méjèèjì papọ̀ ní 1/1 matrix bó ló ṣe máa multiply ó máa mú alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ bíbá times alákọ̀ọ́kọ́ bíbá yóò jẹ́ 1 times 1 then plus ẹlẹ́ẹ̀kejì yìí times ẹlẹ́ẹ̀kejì bíbá yìí wọ́n máa jẹ́ 2 times 4 then plus ẹlẹ́ẹ̀kẹta bíi times ẹlẹ́ẹ̀kẹta bíbá yìí 3 times 9 so ti yé mi báwọn a já sí pé mo ní kí ni o 1 plus 8 plus 27 eléyìí tí ó máa fún mi ní kí ni o 36 so ti yóò gbé 1/1 ni mo ní ọ̀dà bó ní kó bá jẹ́ pé row kan pẹ̀lú kólọ́ọ̀mù méjì ńkọ́ ká pé mo ní 1 1 2 mo tún wá ní matrix mi 1 0 1 0 so 2 0 1 1 ó yá jẹ́ á wò pé ṣé mo lè multiply àwọn méjèèjì náà papọ̀ kó tó lè multiply wọn má gbàgbé ó gbọ́dọ̀ wà conformable àbí ó wà define bó ló ṣe mọ̀ pé ó wà define kí ni order alákọ̀ọ́kọ́ 1/3 kí ni order ẹlẹ́ẹ̀kejì 3/2 ó rí i pé kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́ row ẹlẹ́ẹ̀kejì a já sí pé tí n bá multiply wọn tán matrices tí mo get order 1/2 ni so ti yé mi báwọn ó yá bó ló ṣe máa ṣe mo lọ́mọ mú row with column so kọ́ multiply row pẹ̀lú kólọ́ọ̀mù yìí a já sí pé tí n bá kọ́kọ́ fẹ́ mọ kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ so ti yé mi báwọn tí n bá fẹ́ mọ kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ ń mú row yìí ń fi multiply kólọ́ọ̀mù yìí bó mo sì ló wọn ṣe alákọ̀ọ́kọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́ 1 times 1 1 plus 1 times 2 2 plus 2 times 1 2 so ti yé wa báwọn ó yá bó ni n bá fẹ́ mọ ẹlẹ́ẹ̀kejì mo ní tún mú row yìí tún fi multiply row kejì náà bákan náà ẹ̀wẹ̀ òun náà máa jẹ́ 1 times 0 0 plus 1 times 0 0 then ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta plus 2 times 1 2 ó rí i pé kí ló fún mi yóò máa fún mi ní 5 2 kí ni order matrix yìí ó rí i pé 1/2 ni gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú pé tó get nìyẹn so ti yé wa báwọn ǹjẹ́ tí eléyìí bá yé wa bó wá ní ó ṣe mo lè wá multiply àwọn tó bá le jù báyìí lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá fún wa ní àpẹẹrẹ mìíràn eléyìí ìbéèrè WAEC pé tí ẹmú rẹ tó bá jẹ́ 2 3 2 minus 2 tí ẹní rẹ dẹ̀ sì jẹ́ kí ni o 5 10 minus 15 minus 5 so wọ́n á ní ká find kí ni o wọ́n ní ká find the mn so number 1 find a mn b nm so nm so ti wá báyẹn so then c show that m squared is equal to 10i where I is the unit matrix kí la pè unit matrix eléyìí tó bá jẹ́ pé gbogbo àwọn element yẹn òdo ni wọ́n àyàfi èyí tó wà ní kíni o tó wà ní leading diagonal tóun jẹ́ 1 ó yá ẹ jẹ́ á ṣe ó yá àpẹẹrẹ àkọ́kọ́ mn kí ni ẹ mú mi mo ní 2 3 2 minus 2 ẹni mi jẹ́ kí ni o 5 10 minus 5 minus 15 minus 5 minus 15 minus 5 ǹjẹ́ tí eléyìí bá yé wa láti ṣe mọ́ gbàgbé mo ló mọ múrò rẹ ó mọ ṣe pẹ̀lú column bet kó tó lọ wò ó ṣé kí ni o ṣé wọ́n wá conformable tàbí wọ́n wá define bó ló ṣe mọ̀ ṣe kí ni order ẹmu sọ pé 2/2 ní àbí order ẹni náà jẹ́ 2/2 a já sí pé tí n bá multiply àwọn méjèèjì mo get 2/2 ó sì lè multiply wọn pẹ̀lú ara wọn so ti yé mi báwọn bẹ̀ tó bá ti jẹ́ pé kò ṣe déédéé báwọn ò lè multiply ara wọn so ti yé ó yá jẹ́ á wò bó ló ṣe mọ̀ ṣe row with columns a já sí pé lẹ́mọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ wá pẹ̀lú alákọ̀ọ́kọ́
plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì 2 times 5 10 plus 3 times minus 15 minus 45 so ti yé mi báwọn ọ̀yà ó tún mú row yìí láti pẹ̀lú kólọ́mù yìí that's why mo fi sọ pé row times columns ọ̀yà ó ní ó jẹ́ 2 times 10 20 minus 15 so ti yé mi báwọn ọ̀yà eléyìí náà tún mọ jẹ́ kí ni o sọ pé kò sí column kankan kódà kí column jẹ́ 50 bó ṣe mọ mú row yìí tó fi mọ multiply rẹ̀ lọ nìyẹn ṣùgbọ́n torí pé column ti tán wàá tún bọ́ síbí báyìí yóò jẹ́ 2 times 5 10 mo fẹ́ mú row yìí láti fi multiply column alákọ̀ọ́kọ́ then plus minus 2 times minus 5 wọ́n mọ̀ jẹ́ 30 àbí ọ̀yà ó tún mú row yìí ó fi multiply row ẹlẹ́ẹ̀kejì 2 times 10 20 times minus 2 times minus 5 10 àbí so kí ni ó mọ jẹ́ tó bá ṣe ó mọ jẹ́ minus 35 so 5 40 30 ó rí pé kò le rárá ó rí pé kí ni mo padà get pẹ̀lú ohun tí mo gbà lérò ó rí pé 2 by 2 náà ni ọ̀yà jẹ́ á wò bóyá n by m òun náà mọ multiply ara wọn kò túmọ̀ sí pé tó bá ti multiply n by n kò túmọ̀ sí pé a lè mọ rí n by m náà multiply torí n by m lè mọ wá conformable so ti yé mi báwọn so jẹ́ á wò bóyá n by m wá conformable ó rí pé order m any 2 by 2 ni tí m náà dẹ̀ sì jẹ́ 2 by 2 a já sí pé kí ni mo lè multiply wọn màá dẹ̀ sì mọ get 2 by 2 ọ̀yà já gbìyànjú rẹ̀ kí ni ẹni mi 5 10 minus 15 minus 5 àbí kí ni ẹni o kí ni m o 2 3 2 minus 2 ẹ jẹ́ kí n multiply wọn wọ́n gbàgbé row pẹ̀lú kí ni o pẹ̀lú columns so a já sí pé tí n bá fẹ́ mọ tí ó wà ní column alákọ̀ọ́kọ́ yìí mú row yìí pẹ̀lú column so tí n bá fẹ́ mọ tí ó wà ní ẹlẹ́ẹ̀kejì row yìí náà pẹ̀lú column kódà kí column tó 50 bí n ṣe mọ̀ ṣe nù ó jẹ́ 5 times 2 10 10 times 2 20 ọ̀yà mo ti ṣe tán nítorí mú row yìí náà pẹ̀lú column yìí náà gẹ́gẹ́ bí ọ̀gá mi kan ṣe mọ́ sọ pé tó bá ń ṣe matrices báyìí o gbọ́dọ̀ lájú rẹ̀ lẹ̀ dáadáa o gbọ́dọ̀ mọ gbóni tó bá ń ṣe 5 times 3 15 plus 10 times minus 2 that's minus 20 ó tún ṣe léyìn náà bákan náà wẹ̀ minus 15 times 2 minus 30 plus minus 15 times 2 minus 10 àbí ó tún mú tó bá fẹ́ mọ kólọ́mù yìí náà yóò tún jẹ́ eléyìí times eléyìí minus 45 plus 10 ó rí pé tó bá rò papọ̀ yóò fún mi ní 30 minus 5 minus 40 minus 35 so minus 35 so ti yé mi báyìí so eléyẹn ni bó ṣe máa ṣe jẹ́ tí eléyìí bá yé wa ó yá wò ṣé m rẹ ìjó ṣe déédéé ṣé mn ó rí pé mn ní so déédéé nm ó rí pé wọn papọ̀ a já sí pé kí ni o multiplication ní matrix kò ṣe kí ni o kò wá commutative so ti multiplication in matrix kò ṣe kí ni o kò wá commutative jẹ́ tí eléyìí bá yé wa ó yá àpẹẹrẹ kẹta wọ́n ní ká ṣe bóyá kí ni m square yóò mọ jẹ́ 10i léyìí tí i mi jẹ́ kí ni o tí i mi ṣe identity matrix m square mi ó mọ jẹ́ m times m àbí wọ́n dẹ̀ fún wa ní m wa kó jẹ́ kí ni o 2 3 2 minus 2 so 2 3 2 minus 2 bó ṣe ṣe talákọ̀ọ́kọ́ náà ló ṣe ṣe ó yá já multiply àwọn papọ̀ so ilé ọmọ jẹ́ kí ni o row pẹ̀lú columns ó rí pé row yìí ó fi multiply gbogbo column yìí àkálàsí wọn wá conformable torí 2 by 2 2 by 2 so a mọ̀ sí kí ni a mọ̀ kẹ́ 2 by 2 kìí ṣe gbogbo square matrix ló lè kìí ṣe gbogbo square matrix ló lè kìí ṣe gbogbo matrix ló lè square o ṣùgbọ́n matrices tó lè square yóò mọ jẹ́ matrix tó wà kí ni o tó jẹ́ square matrix nìkan ló lè square papọ̀ so yóò jẹ́ 2 times 2 4 plus 3 times 2 6 tí bá fẹ́ mọ column yìí náà màá tún mú the same row yìí tún fi multiply column yìí náà yóò jẹ́ 2 times 3 6 minus 6 so ti yà báwọn ó rí pé kò sí column mọ́ ká pé column kódà kó pé 1 million bó ṣe mọ mú row kan yìí tó fi multiply àwọn column yẹn nìyẹn ó tún wá bọ́ sí row kejì 2 times 2 4 minus 2 times 2 minus 4 so ti ọ̀yà row alákọ̀ọ́kọ́ pẹ̀lú ọ̀yà ó tún mélé náà pẹ̀lú column yìí náà pé alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ 2 times 3 6 minus 2 times minus 2
wọ́n mọ̀ jẹ́ kí ni o so plus 4 ó rí pé tó bá rò papọ̀ eléyìí ó máa fún mi ní 10 6 minus 6 0 0 10 ó rí pé tó bá wò papọ̀ dáadáa ó rí pé mo lè factor 10 jáde tí n bá factor 10 jáde kí ló kù mí báyìí 1 0 0 1 kí ló dẹ̀ mọ́ eléyìí sí òun náà ní kí ni o identity matrix ní 2 by 2 ó rí pé gbogbo ẹ̀ ló jẹ́ 0 àyàfà àwọn tó wà ní leading àwọn tó wà ní leading diagonal nìkan àjásí pé eléyìí ó máa jẹ́ 10i so and hence m square is equal to 10i ó rí pé kò le rárá ọ̀dà bó ní ká pé wọ́n fẹ́ kó multiply matrices tó jẹ́ 3 by 3 papọ̀ ó rí pé ó mẹ́ta ńkọ́ bó ló ṣe ṣe bákan náà ló ṣe ṣe pẹ̀lú bí mo ṣe ṣàlàyé òun náà ló ṣe ṣe kò le rárá ọ̀yà 0 0 1 1 2 1 3 2 1 má gbàgbé o gbọ́dọ̀ kọ́kọ́ wò bóyá wọ́n ṣe kí ni wọ́n wá define náà jáwó ṣé wọ́n wá define sáà lè multiply àwọn méjèèjì papọ̀ ó rí pé ọ̀dà alákọ̀ọ́kọ́ 3 by 3 àbí ọ̀dà ẹlẹ́ẹ̀kejì náà 3 by 3 àjásí pé o lè multiply wọn torí kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́rú ẹlẹ́ẹ̀kejì answer rẹ̀ ó mọ̀ fún 3 by 3 bẹ́ẹ̀ tí kápẹ́ instead 3 by 3 tẹ́lẹ̀ bá jẹ́ 2 by 3 o lè multiply àwọn méjèèjì papọ̀ wọn wà define wọn wà conformable rájà multiply wọn mọ́ gbàgbé ọmọ múrò rẹ multiply by what columns ró alákọ̀ọ́kọ́ yìí ó fi multiply gbogbo kólọ́ọ̀mù mẹ́tẹ̀ẹ̀ta yìí àjásí pé kólọ́ọ̀mù mẹ́ta lọ́ọ̀kọ́ ní lákọ̀ọ́kọ́ so ti yé mi báwọn bó ló dẹ̀ sí mọ́ ṣe alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì plus ẹlẹ́ẹ̀kẹta times ẹlẹ́ẹ̀kẹta àjásí pé ọmọ jẹ́ 1 times 0 0 plus 0 times 1 0 plus 2 times 3 6 ọ̀yà ó tún mú kólọ́ọ̀mù yìí náà ó tún fi multiply kólọ́ọ̀mù yìí ọ̀yà yóò tún jẹ́ alákọ̀ọ́kọ́ times alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta times ẹlẹ́ẹ̀kẹta 1 times 0 0 plus 0 times 2 0 plus 2 times 2 4 ọ̀yà ó tún mílé náà láti fi mọ̀ ró yìí times kólọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kẹta náà bákan náà wẹ̀ yóò jẹ́ 1 times 1 1 plus 0 plus 2 ọ̀yà a ti parí tó wáyé pé kólọ́ọ̀mù tó 50 bó ṣe ṣe nù bẹ̀ kólọ́ọ̀mù ti tán síbẹ̀ ó tún wá mú ró kejì náà ó tún fi multiply kólọ́ọ̀mù mẹ́tẹ̀ẹ̀ta àjásí pé ó tún ní kólọ́ọ̀mù mẹ́ta ọ̀yà bó ló ṣe mọ̀ ṣe alákọ̀ọ́kọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta yóò jẹ́ 0 times 0 0 0 times 1 0 1 times 3 3 ọ̀yà eléyìí náà jẹ́ 0 times 0 0 plus 0 plus 2 àbí eléyìí náà jẹ́ kí ni o 0 plus 0 plus 1 mo bóyá wa tí mò ń ṣe ó rí pé kólọ́ọ̀mù ti tán wàá tún ṣe ẹlẹ́ẹ̀kẹta ró yẹn pẹ̀lú kólọ́ọ̀mù yẹn wàá máa mú àwọn kólọ́ọ̀mù lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ yóò jẹ́ 0 times 0 0 0 times 1 0 5 times 3 15 àbí wàá tún mú pẹ̀lú kólọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì 0 times 0 0 plus 0 times 2 0 plus 5 times 2 10 àbí wàá tún mú ẹlẹ́ẹ̀kẹta yóò jẹ́ 0 plus 0 plus 5 so lẹ́yìn rẹ̀ ó wá kó wọn jọ jásí pé ọmọ jẹ́ 6 4 3 3 2 1 eléyìí ó jẹ́ 15 10 5 so àjásí pé product ni ó rí pé láti multiply kò le rárá ìjẹ́ tí ilé bá yé ọ mò ń gbìyànjú láti like kò dẹ̀ sì subscribe sí orí ìkànnì mi kò dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.